ọgbọ́ wọ́n ní tọ́ bá ti mú Ògùn dénú ilé ìmọ̀ bàjẹ́ ni tọ́ bá ti mú Ògùn dénú ilé inú ilé ìmọ̀ bàjẹ́ ni àbí tọ́ bá mú dé ṣọ́ọ̀bù wọn ni ìmọ̀ bàjẹ́ ni jẹ́ jù ọ́ níṣẹ́ kan jẹ́ jù ọ́ níṣẹ́ kan wá omi àgbọn kódà o tún lè mú omi àgbọn o lè lómi àgbọn ẹyọ kan o lè lo méjì o lè lo mẹ́ta iṣẹ́ tó bá mú wọnú ilé kò ní bàjẹ́ mọ́ iṣẹ́ tó bá ń lò kò ní bàjẹ́ mọ́ kódà tó bá tún ṣe bẹ́ẹ̀ gan o tún lè fi wẹ̀ tó bá ti mú omi àgbọn yẹn síbì kan tó jí ọ̀pọ̀ díẹ̀ wàá máa wo àwọn ewé tí mo fẹ́ dákọ̀ yìí ewé àjẹ́ ọ̀bàlẹ̀ ọgbọ́ ewé àjẹ́ ọ̀bàlẹ̀ wọn a sì tún máa pè ní àjẹ́ òfòlè ewé ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa bọ́ bá ti wá ewé yìí pẹ̀lú èpo ọ̀bọ̀ pẹ̀lú lọ́fíńdà bíntù wàá gún papọ̀ wàá wá fomi àgbọn ọ̀sẹ̀ wàá fi gbó kí gígùn yẹn ó fi lè rọ̀ ọ́ lọ́rùn ọ wà ṣẹ omi yẹn ọ ṣẹ ewé yẹn kó mbẹ ó wà àjọ ó fi ṣẹ ewé yìí tó o ti gbó yìí o lè gún mọ́sẹ̀ kọ́ máa fọ́sẹ̀ yẹn wẹ̀ ọgbọ́ ọba gún papọ̀ mọ́sẹ̀ tán o lè kó sínú òkè funfun àmọ́ omi yẹn ó fi wọ́n gbogbo ilé bọ́ba fẹ́ fi wọ́n ilé tó fẹ́ fi wọ́n tilé tìta ìgbálẹ̀ tuntun ni o ìgbálẹ̀ tuntun ni o má lo ìgbálẹ̀ àlòkù o má lo ìgbálẹ̀ àlòkù o mo ké o má lo ìgbálẹ̀ àlòkù ìgbálẹ̀ tuntun fi wọ́n tinú ilé títa tẹ̀yìn ìpùlé ti kíṣìn ti tọ́lẹ́tì fi wọ́n gbogbo ẹ̀ omi yìí kó máa fi wọ́n ó rí i pé ìjọba mú wọnú ilé wọ́n mọ̀ jí ó ṣiṣẹ́ bàbá alágúnmu àgbáyé àkàndá kan ọba gbọ́ kí ló ń fò lókè ẹyẹ àwọn kan mọ̀ wánú ayé ìṣesí wọn mọ̀ yàtọ̀ àkàndá bàbá alágúnmu nọ́mbà mi ni 08055320762 nọ́mbà mi kejì 09151060749 àdírẹ́sì ọ̀dọ̀ mi ẹ wọkọ̀ láti bí ẹ wọkọ̀ lùbàdàn ẹ sọ̀kalẹ̀ lábẹ́ bíríìjì Muslim ẹ sọ pé ẹ ń lọ onílá lọ́dọ̀ bàbá alágúnmu àgbáyé.